Ẹ̀yin tèmi ẹ káalẹ́ ní bá ti láǹfààní láti máa wò tó orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ bá ti bá mi subscribe sórí Kembi yẹn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn, ọwọ́ yẹn yìí fi gbé ọmọ sí lágbára Ọlọ́run. Ẹ tún lọ gbogbo ẹ̀yin tẹ́ bá àwọn àgbo tá ń tà, ibẹ̀ ti lè rí àwọn àgbo yẹn láti máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa lò ó. Ẹ lọ síbẹ̀, ẹ lọ subscribe síbẹ̀, Kembi Show, Kembi Show, KEMBEE, Kembi Show. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe. Ẹ dẹ̀ rí àwọn àgbo tí a ti post síbẹ̀. Ẹ rí oríṣiríṣi àgbo ló wà, ìsétọ̀, afàtọ̀, alẹ́, jẹ̀díjẹ̀dí, akọ, jẹ̀díjẹ̀dí, oríṣiríṣi àgbo ló wà níbẹ̀. Ìwọ tó bá ń ya ẹ̀jẹ̀, gbogbo ẹ̀ ló wà níbẹ̀. So ẹ lọ subscribe síbẹ̀. Kẹ̀dẹ̀ nǹkan tó bá ń ṣe yín, ẹ pè mí kẹ́ ṣàlàyé ara yín lágbára Ọlọ́run. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ ni. Ní àná tí mo gbọ́ ìròyìn kan, ìròyìn yẹn bà mí nínú jẹ́. Mi ò ní parọ́ fún yín. Mo ń jáde ní àná Saturday, mo pé mi ń lọ ibi iṣẹ́ bò, mo jáde lánàá. Tí mo ṣe dé, mi ì rìn, mi ì tí lọ jìnnà. Bí mo ṣe ẹnìkan kan ló send ẹ̀ sí WhatsApp mi pé báyìí o pé Olúwo pé Chief Sunday Igboho ti pe Olúwo pé kán bá òun bẹ pé Olúwo fẹ́ mú Chief Sunday Igboho lọ sí ọ̀dọ̀ Buhari pé wọ́n fẹ́ lọ bẹ̀ ẹ́. Ẹ̀yin tẹ́ ń wò mí, ibi tí mo ń lọ, mo tọ́ọ̀nù lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Tó lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ń fọ́ mi pé gbòòrò eléyìí ti ń ṣẹlẹ̀, orí ń fọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Tí nǹkan bá lè ti dùn mí, tó ti dùn mí jù bá orí ló máa ń fọ́ mi. Mo yá wá sílé, àwọn èèyàn pé kí ló dé torí kò tí ì lè ju bí 20 minutes tí mo kù nílé. Ibi tí mo dẹ̀ ń lọ pé mo lọ ní at least máa bí ọwọ́ ìrọ̀lẹ́ mo máa dé. Kí ló dé? Mo ní kò sí. Mo dára wọlé mi. Mo wá bẹ̀rẹ̀ sí ní ìwò, mo wá lọ sí online, the same thing gbogbo wọn sọ. Mo wá ronú gan pé ṣé bí àwọn èèyàn ṣe fẹ́ máa fi ọwọ́ ọlá gbá àwọn èèyàn lójú nìyí. Ìwọ ọba Olúwo tó tiẹ̀ lè sọ̀rọ̀ yẹn, àwọn èèyàn wá sílé èèyàn láì ṣẹ̀, láì pààyàn, láì gbébọn pààyàn, láì rape, láì ṣe nǹkan kan, láì jalè. Nǹkan tó béèrè ẹ̀tọ́ ẹ̀ ni. Ẹ wá dẹ̀ wá sílé, ẹ bà dúkìá ẹ̀ jẹ́. Ẹ dẹ̀ pààyàn méjì sí lọ́rùn. Àwọn èèyàn tẹ́ dẹ̀ pa àwọn baálé ilé ni, tán ní ìyá, tán ní bàbá, tán dẹ̀ ní àwọn ọmọ. Ìjọba orí yẹn ń ṣe bíi pé àṣìṣe ńlá náà ṣe. Ìwọ ọba Olúwa ni ẹ kó wá. So ẹ mọ̀ sọ́kọ́ Olúwo fẹ́ ṣe, ó fẹ́ fi Chief Sunday Igboho ojú rere ni o. Ó ń wá ọ̀nà tó máa fi wọlé sí bàbá Buhari lára, bóyá ó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni. Ìgbà tó wá délé náà, mo wá tún gbọ́ tán ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Ọkàn mi wá balẹ̀. Bàbá wa Chief Sunday Igboho ibi tó bá wà, Ọlọ́run máa bá mi dáàbò bò. Tá bá tẹ̀lé èèyàn tó jáde tó ní ẹ rí kíníkan ẹ fi wọ́n lẹ̀. Bàbá wọn ò lè dánrú ẹ̀ wò. Ìwo wọn ó máa lọ́. Ọkùnrin sì ni Chief Sunday Igboho. Nǹkan tó ṣe wẹ́rẹ́ yẹn kò sí ọ̀nù gbogbo àńlẹ̀ Yorùbá yìí tó lè ṣerú ẹ̀. Ẹ má jẹ́ pa ọ́tọ̀, irú èèyàn bíi Chief Sunday Igboho wọn pọ̀ láyé. Ọlọ́run kò dárú èèyàn bẹ́ẹ̀. Nínú ìlú kan Ọlọ́run máa ti ń yọ irú àwọn èèyàn báyẹn. Nírú àwọn èèyàn tí àkàndá èèyàn tọ́lọ́ máa ń dá sílẹ̀ ayé tó jẹ́rú èèyàn bíi Chief Sunday Igboho, èèyàn kan ní táìmù wa yìí Chief Sunday Igboho ni. Irú wọn ń ṣe é pa. Tó wá jẹ́ pé Ọlọ́run ló yàn pé kó wá gba Yorùbá nation yìí fún wa. Ẹ rí pé kò ní sí nǹkan tó máa ṣe. Á dẹ̀ dé ilẹ̀ ìlérí yẹn. Bẹ́ẹ̀ lẹ máa rí àwọn olórin míì, ó máa lókìkí irú Mẹ́tẹ́ Jáǹsì nígbà ayé ẹ̀, òun kò pé méjì. Ẹ bá ti rí bí ẹ̀bẹ̀rù Bob Marley nígbà ayé ẹ̀ kò pé méjì.
ní ayé tá a wà yìí Chief Sunday Igboho ni Ọlọ́run yàn fún wa gẹ́gẹ́ bí jagunjagun táìmù tá a wà yìí. Àwọn Akíntọ́lá ti lọ, àwọn Dátò Ṣàbí ọ̀nà ṣe pé máa yẹn òun náà ti lọ, àwọn jagunjagun kan ti lọ. Chief Sunday Igboho lọ́lọ́run wá yàn fún wa nílẹ̀ Yorùbá táìmù wa yìí. Àwọn àgbààgbà yìí ti wá mọ̀, òun ló jẹ́ kó fẹ́ gbógun tí wọ́n fẹ́ pa lójijì pé yes ògo yìí wọn ò fẹ́ kó tàn. Torí àwọn náà nǹkan tí mo sọ ó ti yé àwọn náà pé àwọn ọmọ irú èèyàn àkàndé èèyàn tọ́lọ̀ máa ń dá lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí wọn ò sábà wọ́pọ̀ lé ayé. Torí ẹ̀ lè ṣe fẹ́ rí pé gbogbo wọn inú bí nínú gbogbo àwọn èèyàn ńláńlá ní ìsìta lẹ́rí inú wọn tó nífẹ̀ẹ́ bàbá yìí bí kò ṣe àwa tẹ́ pé à ń bẹ Ọlọ́run tí mo dẹ̀ pọ́ Ọlọ́run dẹ̀ máa gbà fún wa. Àwa nìkan la nífẹ̀ẹ́ bàbá yìí. Àwọn kẹ́ni má ní àwọn onílara àwọn èmi nìkan ni mo fẹ́ wà níbì kan wọn ò ní nífẹ̀ẹ́ bàbá yìí. Ṣùgbọ́n àwa tá à nínú burúkú à á nífẹ̀ẹ́. Nǹkan tí Olúwa wá ń sọ ó dùn mí o, ṣùgbọ́n lágbára Ọlọ́run ayé ò ní rẹ́rìn lórí wa, kò ní rẹ́rìn lórí Chief Sunday Igboho àti gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà. Mo wá rò pé ẹ fẹ́ lọ fi ẹni tí èèyàn ẹ̀ ń kú, ẹni tó ń pa àwọn fámílì ẹ̀ odidi méjì, ẹ wá fẹ́ lọ mẹ́ni ẹ bẹ ẹni tó pa èèyàn ẹ̀. Mo rò pé ṣọ̀rọ̀ yẹn make sense ṣá. Ọjọ́ Friday máa kàn sì sọ̀rọ̀ Buhari lọ́dọ̀ wa bẹ́ẹ̀ máa ò tiẹ̀ gba ti Buhari. Haúsá ni ó hate Haúsá kìtẹ̀ ṣe Haúsá gan, Fúlàní ni lọ̀gá yẹn. Mi fẹ́ dárúkọ ẹ̀, Fúlàní ni ọ̀gá, òun ni ọ̀gá wa ń bẹ̀ yẹn. Mi fẹ́ dárúkọ ẹ̀ nítorí àwọn tájọ wà níbi iṣẹ́ máa ń wo ṣó yìí kó má dàbí pé bá a kíní. Máa yẹn dáhùn pé nǹkan tí wọ́n ṣe fún Chief Sunday Igboho yẹn ó ní kò dáa. Ó lé àwa Yorùbá gangan, ó lé àwọn àgbààgbà Yorùbá wa ọba òjòyè àwọn gómìnà, ó ní àwọn gangan ló yẹ kán sọ̀rọ̀ wípé bí nǹkan tó ń ṣe pé ó wrong, pé tó wá pèlè Haúsá ni pé kò sí DSS kan tó máa wá tó máa lọ. Ó ní àwọn ọmọ làwọn ṣe mọ̀, ó ní àwọn ò ní gbà, ó ló wrong. Ohun tó bá fẹ́ mú yàn, ohun bó ṣe sọ tó bá fẹ́ mú yàn wọ́n wá sí wọ́n invite ẹ̀. Ó náà dẹ̀ máa wá lójúmọmọ, ó lè wá ní òru. Ó ní kò dáa o, ó ní tá a bá ti lè gba ilé yìí ó ní a jẹ́ pé Yorùbá ànọ́pọlọ. Bó ṣe sọ nìyẹn o, ó ní Yorùbá ò ní ọpọlọ. Wọ́n ní máa yẹn ní ó ní mo gbẹnu máa yẹn sọ̀rọ̀ bó ṣe sọ. Ó ní ẹ̀yin Yorùbá àgbààgbà, ẹ̀yin ọba gbogbo, ó ní ẹ̀ ní ọpọlọ tá a bá lè gbà kí nǹkan báyìí kó dẹ̀ ṣe Chief Sunday Igboho ká dẹ̀ máa wò. Ẹ rò pé bóyá Chief Sunday Igboho lẹ́ ń ṣe, ara yín lẹ́ ń ṣe, ara yín lẹ́ ń dá lóró. Kì í ṣe Chief Sunday Igboho, kì í ṣe àwọn mẹ̀kúnnù. Ẹ̀yin gbogbo tẹ́ ẹ jẹ́ èèyàn ńlá, orúkọ yín gbogbo yín lórúkọ yín ló ní gbogbo èèyàn mọ orúkọ yín. Tẹ́ ẹ̀rẹ̀ lè jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Gómìnà Benue ṣó jẹ́ Yorùbá ni wo bí máa ṣe faraya. Ǹjẹ́ wọ́n ti lọ pa láti gbẹ̀yẹn? Láti gbẹ̀yẹn ṣé wọ́n ti lọ pa Itom, gómìnà Benue State? Ó sọ̀rọ̀, ó sọ gbogbo ọkọ tó wà ní ó dálẹ̀. Pé kí ló dé? Nígbà tí èèyàn ń ṣe kidnapper tí òun ṣáyà kìlà, ẹ dẹ̀ lọ wọlé ní òru ẹ lọ pààyàn. Ẹ tún wá sọ pé kó wá káwọn kẹ́ lọ bẹ́ẹ̀. Mọ̀ tó fẹ́ dá bá ti lọ bẹ̀ẹ̀ yẹn á sọ pé ìkọ́ báyìí làwa fẹ́ o. Gba owó yìí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ títí ayé máa fi parẹ́. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Wọ́n fẹ́ kí ọwọ́ Chief Sunday Igboho, wọ́n fẹ́ kí bọ ìwé kó sáìn. Wọ́n dẹ̀ ni wọ́n ní wọ́ọ̀rì ẹ̀ mọ́. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹni tó bá ṣe eré orúkọ ò ní parẹ́, ẹni tó bá dẹ̀ ṣe dákejì orúkọ ò ní parẹ́. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa torí àwọn ọmọ tá a máa bí, kí àwọn ọmọ yín má jẹ lọ́jọ́ iwájú kó má di ẹni tó máa lé bí ẹni lé ajá. Tó tẹ bá ṣe báyìí tẹ hùwà báyìí tọ́nà bá ṣe tí Yorùbá lè ṣe yẹn bá bọ́ sí, àwọn ọmọ yóò ní lẹ́nu bẹ̀ o. Wọ́n á lé ọmọ tọ́nà tí máa mọ̀ pé oró onú bàbá ó ti wà nú ọmọ, wọ́n á lé yín dànù, wọ́n á ná àwọn yín dànù. Ẹ má bojú ọmọ yín jẹ́, ẹ má jẹ́ ayé ọmọ yín mú ayé titi yín. Ẹ ṣe àtúnṣe nísinsìnyí. Ẹ lọ bá Buhari, gbogbo ọba lọ́ba ìjòyè, mo ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run, lórúkọ Jésù Kristi. Mo ń bẹ̀ yín ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí lọ́dọ̀ Buhari
kó fi àwọn èèyàn wa tó wà l'Àbújá ní DSS níbẹ̀ yẹn kó fi wọ́n lẹ̀. Lady K wà níbẹ̀ yẹn ọmọbìnrin náà dẹ̀ ní ọmọbìnrin yẹn wà lóyún kí má yìí fi lẹ̀. Àbírú ìkàwọ́ ni ẹ̀yin ìjọba yìí? Ṣé bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ìlú nìyẹn? Ṣé bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ìlú nìyẹn? Kẹ́kọ̀ọ́ tí ẹ gbéyàn from nowhere kẹ́dẹ̀ jù sí àtìmọ́lé. Ẹni tí ò ṣẹ̀yìn, tí ò ròyìn, tí ò buyín, tí ò jalè, tí ò pààyàn, kẹ́ni ẹyin kìnnìkan o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ lọ ṣàtúnṣe o. Ẹ lọ ṣàtúnṣe. Ṣí Sunday Igboho òun ṣe criminal, kò ń ṣe ayákìlà, kò dẹ̀ ń ṣe Fúlàní tó ń gbéyàn pa. Ṣí Sunday Igboho èèyàn tó wà responsible ní tó gba ayédè nífẹ̀ẹ́ sí. Tèmi ò jù yẹn lọ lórí yẹn. Ẹ̀yin àgbààgbà kan lẹ̀ Yorùbá, ẹ rò pé àsìkò yìí ò rẹ́rìn. Ẹ bá ti lọ sí òde ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa jábọ̀ o. Tó tẹ́ bá jábọ̀ ju àwọn èèyàn máa fún yín. Àwọn tí ò ṣe ṣáàtì rí gan ẹni gbogbo wọn bọ́ síta. Ọ̀rọ̀ Ṣí Sunday Igboho ó mu yàn láyà wa. Ọmọkùnrin ó ju wá lójú ju Buhari gan lọ. Ṣí Sunday Igboho tẹ́yìn fẹ́ máa fi wọ́lẹ̀ yẹn. Tẹ́ máa dé ibi tẹ́ ti fẹ́ sọ̀rọ̀ bí apátí kan náà pè yín sí. Tẹ́ rò pé ẹ lè máa fi ọ̀rọ̀ Ṣí Sunday Igboho máa rún pákó níbo kò jọ. Ẹ bá ti fẹ́ pọ́nra yín lé. Tá bá mọ̀ pé ẹ lè bá wa pọ́n èèyàn tiwa lé, aṣíwájú tiwa, èèyàn tiwa Ṣí Sunday Igboho. Tá mọ̀ pé ẹ lè bá wa bu iyì kún, kẹ́ bá bu ọlá kún, ẹ jọ ẹ mú ṣọ́nu. Ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin gbọ́ ẹ gbọ́ torí yín o. Gbogbo yín tẹ́ rò pé ẹ fẹ́ máa fi máa dápàrá. Ẹ fẹ́ máa fi dápàrá níbo? Ọmọkùnrin òun ṣe ń tẹ̀lé dápàrá sí. Lẹ́ni nílẹ̀ Yorùbá òun lè gbogbo àṣírí. Olórí wa nìyẹn. Òun la gbójúlò, òun dẹ̀ la fẹ̀yìntì lẹ́yìn Ọlọ́run. Àwọn pè sí pàtí ẹ̀ ní ọ̀rọ̀ sàn rẹ̀. Ẹ gba kìnìkan ẹ wá máa ń pa ẹ bá ti lọ síwájú ẹ sọ̀rọ̀ dáadáa nípa ẹ o. Tó bá ti yá ẹ tún bú. Gbogbo wa máa lámọ̀ ọ̀rọ̀ bàbá. Ẹ kọ́kọ́ kọrin ọpẹ́ inú yín dùn. Ní ọjọ́ on the 3rd kọ́ ni ọjọ́ Sunday kọ́ ni ẹ lọ sí ibi pàtí yẹn ní Kòròdú. Wọ́n dẹ̀ pa èèyàn sílé ẹni tó jẹ́ bí ọmọ yín lẹ́ ń pè o, bí àbúrò yín. Òun ní ti kú ẹnu yẹn tún kọrin inú yín dùn. Ẹ wá rò pé báyìí àsìkò ọ̀rọ̀ tó fún yín. Ẹ kìsà. Ẹ má dánrú ẹ̀wò láṣàmọ́ o. Ibi tí wọ́n bá pè yín sọ̀rọ̀ tó bá yẹ kẹ́ ẹ sọ, òun ni kẹ́ ẹ sọ. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè bá wa pọ́n èèyàn wa lé tí ń jẹ́ Ṣí Sunday Igboho, ẹ má bá yẹ̀yẹ́ ẹ̀. Ẹ má bá ṣe kí ni? Ẹ má bá wa yẹ̀yẹ́ ẹ̀. Kì í ṣe ni yẹ̀yẹ́ ẹ̀. Oore ló ṣe fún wa. Oore dẹ̀ ti fẹ́ dibi kọ́nà má jẹ́ kó dibi mọ́ lọ́wọ́. Ẹni tó ṣe oore tó ṣe fún ẹ tẹ́wọ́ dé pò lè fẹ́ máa fi run pákó. Tápọ́n pa lọ́jọ́ lónìí. Mo ń sọ ọmọ lọ́rọ̀ àyè ọpẹ́ yọ fún ọmọkùnrin yẹn. Tápọ́n pa nǹkan tó bá máa sọ. Á sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹni kan dúró dẹ̀ ti pa ògbèyàn tán ní gàngàn pààyàn. Gbogbo ibi náà ti rìn ẹni kan dúró kó ṣe sùúrù. Ṣé sùúrù náà fi ń pa ẹni tó pààyàn ni? Tó bá pa ọmọ tí ń ṣe máa ní kó ṣe sùúrù ni. Kó wọlé kó pa ọmọ tí kó pàyàwó yín, ẹ máa ṣe sùúrù ni. Ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ sí ara wa wò ná. Èèyàn wá dìde pé gbogbo àtẹ̀yìn àgbàlagbà yìí dẹ̀ kọjú kún. Tẹ́ ẹ fẹ́ ran àwọn èèyàn yín lọ́wọ́, èmi máa ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin lẹ fẹ́ máa bú. Ẹ má bú mọ́ o. Ẹ jẹ́ mi ò ń bá gbàlagbà ní omi dẹ̀ ń bú èèyàn tó bá ti jẹ́yàn ńlá bí ọba bí ìjòyè. Ẹ jọ tó rọ lọ ibi tẹ́ ẹ sọ́ dé yẹn jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. Ẹ má bá wa bú máa yẹn mọ́. Kú mi láìkí ẹ̀. Èmi ò láìkí ẹ má bá wa bú mọ́. Kí ló dé? Ẹ wá dé patí kó ẹ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ bá lọ. Ọ̀rọ̀ Sunday Igboho lẹ lọ sọ. Kí ló dé? Ẹ̀rùn yẹn nọ́rọ̀ míì tẹ́ máa sọ ni àbọ̀rọ̀ ti tọ́ lẹ́nu yín ni. Kí ló dé? Ẹ bá fi máa yẹn lẹ̀ ẹjọ́ ẹ súnmọ́ wájú. Ẹ bá wọn nǹkan tẹ́ máa fi run pákó ẹ̀dẹ̀ lọ. Ẹ bọ́ síwájú kẹlẹ̀ wáyọ̀ míì tẹ́ máa fi máa fọ̀rọ̀ ẹ̀rùn pákó. Kí ló dé? Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe ilẹ̀ Yorùbá o. Àwọn pípù ti wọlé tó ń pa ọmọdé ń pa àgbàlagbà wọ́n ní ọmọ tó tún lọ pa olórí ọ̀dọ́ tó tún lọ pa ní Ìbàdàn. Ọmọlọ́mọ tí ò mọ̀ pé òun máa kú lọ́jọ́ àwọn Fúlàní náà ló pa. Ṣé ó ti di Yorùbá mẹ́rin tó lọ sílẹ̀ Haúsá lọ pa wọ́n? Ẹ jọ torí Ọlọ́run fọlọ́run bẹ̀ yín o. Ẹ wá àtúnṣe sọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọba aládé mo pé gbogbo yín. Ẹ wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí. Eléyìí tó ní ṣìtọ́ ẹ kàn fi máa ilẹ̀ kó dẹ̀ fi gbogbo àwọn ọmọ wa tó wà ní àkàtà DSS kàn fi wọ́n lẹ̀.
àfogun àfọ́tẹ̀lẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká ṣe gbogbo ara wa, ojoojúmọ́ la sọ pé ká ṣe ara wa lọ́kan, ṣùgbọ́n àwọn kan ò fẹ́ gbọ́, kò sí ọ̀nà tó fi ń ṣèyàn. Kò ní jù bẹ́ẹ̀ lọ nípa bẹ̀yẹn. Ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àwọn onítìátà. Mr. Latin, wọ́n ní àìkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò ká ìjọ àbọ̀nà ṣe máa ń sọ̀rọ̀ ni. Oyè yẹn, òwe yẹn tí n bá mọ̀ pa ẹ̀yin tẹ́ ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ. Bàbá Nati, mo sọ́rí gan o. Ṣé ẹ rí ipò tẹ́ ẹ wà yẹn, ó dàbí pé bóyá mi ì mọ nǹkan tí mo lè sọ. Ibi tí mo ti kọ́kọ́ ń wo ọ̀rọ̀ yín, ó ti pé ó yẹ kí n ti jáde kí n sọ̀rọ̀ nípa ẹ̀, nǹkan tí mo pé ẹ wo kí máa ọ̀rọ̀ ṣí Sunday Igboho tó wà níwájú ẹ ju gbogbo yẹn lọ jàre. Ṣé ó yẹ kó jẹ́ pé online náà ti máa sọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún ọmọ ẹgbẹ́ yín fún yín? Ṣé ó yẹ kó jẹ́ pé online náà ti máa sọ pé ẹ ṣe báyìí fún ọmọ inú ẹgbẹ́ yín? Ó ṣe mí láàánú. Bàbá ó yẹ, kì í ṣe gbogbo èèyàn ló yẹ kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ ní online. Tẹ́ ẹ bá fẹ́ ní àpọ́nlé ni o, tẹ́ ẹ fẹ́ pé àwọn èèyàn respect yín. Kí ló dé? Eléyìí ẹ̀yin ẹ̀ suspend ẹ̀ tẹ̀hún. Kí ló dé? Ẹ̀yin mélòó gan lẹ wà nínú ẹgbẹ́ yẹn gan-an? Igi yóò da ayọ́ náà, tọ̀wọ́ ẹ̀ da ayọ́ sọnù. Èwo gan ló fẹ́ ṣe ọbẹ̀ yín jiná? Nǹkan tó yẹ ká ẹ sọ, òkè fíìmù yìí ò yọ mí ìfẹ́ kó gbé jáde. Òun náà adé ọ̀dọ́ làákàyè ẹ wo bí tẹ́ wá gbọ́rọ̀ gbà. Anyway, ó sọ pé òun ti fi ẹgbẹ́ yín lẹ̀ fún yín. Ó lóun ti padà sí ANTP tí ẹ fi àbòsí kọ̀ lẹ́lọ́jọ́ sí. Èmi ti sọ fún yín, mo ti ṣe inú fídíò mi kan pé ọbẹ̀ tá a bá fi àbòsí gbé kaná kì í jiná bọ̀rọ̀, kàkà kó jiná ó máa ru paná ni. Támpàní tẹ́ ẹ ní ẹ dálẹ̀ yẹn àbòsí lẹ fi kó jọ. ANTP bàbá yẹn fi omijé àti ìṣẹ́ àti gbogbo ẹ̀ náà fi dá ẹgbẹ́ yẹn lẹ̀. Ẹ wá kọ ẹgbẹ́ yẹn tì, ẹ wá lọ́dọ́gbẹ́ tì ń lẹ̀ torí ìlara, torí àdájẹ́. Èmi ju èmi ìwọ jù mí, òun lẹ fi kúrò nínú ẹgbẹ́ ANTP tẹ́ lọ dẹ́gbẹ́ yín lẹ̀. Yomi tí náà ti kúrò ní inú ẹgbẹ́ yín o. So ẹni tó lẹ̀ ti kúrò nínú ẹgbẹ́ nǹkan tó tẹ̀ máa ń ṣe náà Bàbá Láti. Ṣe bẹ́ẹ̀ sọ pé bàbá Ìjẹ̀ṣà ò sínú ọmọ ẹgbẹ́ yín, ẹ̀ẹ́dẹ̀ ti sọ pé Ìyábọ̀ náà gbogbo wọn ò sí kí ló wáyé náà tẹ́ wọ́n ti ń rojọ́, tẹ́ wọ́n ń dá sí ọ̀rọ̀ tí ó kàn yín. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kò yẹ kó kàn yín. Ọ̀rọ̀ Ìyábọ̀ tẹ́ wọ́n ń sọ pé kíní gan, mi rò pé ó yẹ kó fi bíbí kan kàn yín. Torí gbogbo tó bá ṣẹlẹ̀ báyìí ẹ jáde ẹni wọ̀n sínú ọmọ ẹgbẹ́ yín. Tẹ́lẹ̀ báyìí ó délẹ̀ kejì, ìjà Ìyábọ̀ àti Tóyìn tó yẹ kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ parí ẹ̀, pè wọ́n kẹ́ ẹ parí ẹ̀. Ti Liz náà ẹ pè wọ́n jọ, Liz Anjorin àti Tóyìn ẹ̀ máa kú ẹ̀ pè wọ́n jọ kẹ́ ẹ parí ẹ̀. Èmi mọ̀ pé wọ́n máa ń parí ìjà ni. Tí ọmọ méjì bá yà báyìí ẹ̀ẹ́dẹ̀ pè wọ́n mo fàṣẹ sí ẹ má jà mọ́, ìjà ẹ̀ẹ́dẹ̀ máa parí. Nǹkan ṣe bẹ́ẹ̀ ẹ máa ń wò títí ọ̀rọ̀ yẹn fi di rẹpẹtẹ tó di pé gbogbo ayé ń kẹnu sí. Tó á pẹ́ ti pè wọ́n ní ọ̀rọ̀ yìí ò ní pọ̀ tó ọmọ Lizzy ẹ̀ náà sọ. Ó tún di ti Yomi nìsín. Yomi fíìmù yẹn mi fẹ́ kó gbé jáde kó dẹ̀ kẹ́ ẹ̀ pàṣẹ fún ẹ̀wọ̀n nǹkan tẹ́ ẹ sọ. Kò yẹ àgbàlagbà kò yẹ kó máa dúró nídìí pé kí nǹkan dàrú. Ẹ má fọ ara yín da ẹgbẹ́ ìlú o. Tó yẹ bá tún dẹgbẹ́ Támpàní ìlú mi mọ́ anyway ẹ padà sí ANTP tẹ́ ti ń bọ̀. Àbòsí tẹ́ fi kó ẹgbẹ́ yẹn jọ, òun ló fẹ́ máa dẹgbẹ́ yẹn rú. Tẹ́ ẹ bá ṣọ́ra kẹ́ ẹ tètè pé ayín jọ kẹ́ ẹ yanjú ẹ̀. Ọ̀nà máa kẹgbẹ́ yín túká, mi ìgbàdúrà ẹ̀ o. Mi ìgbàdúrà kẹgbẹ́ yín túká o. Nígbà tí Délé Dùlé náà wà ń bẹ̀, bó ṣe pàṣẹ ni ẹ pé ọmọ ANTP ò gbọ́dọ̀ bá ọmọ Támpàní, wọn gbọ́dọ̀ pe àwọn bàbá yẹn sí eré. Tẹ́pọ̀ náà ló ní káwọn àwọn bàbá yẹn bímọ, ebi ẹ̀ bá lu bàbá Yéwándé gbogbo Yéwándé gbogbo wọn báyẹn ẹ̀dá onílé ọlá bàbá arúgbó ẹ̀ bá wọn ṣe náà. Bóná ti ń ṣe irú ẹ̀, bóná ti ń fi ìyà jẹ àwọn bàbá ẹgbẹ́ tí ẹgbẹ́ ẹ̀ máa tòrò. Ẹ ti ní ọ̀tẹ̀ jù. Látòrí Délé Dùlé ẹ ní ọ̀tẹ̀. Ọ̀rọ̀ yẹn sì máa ń bí mi ní pé ọjọ́ tí bàbá yẹn lọ bá ìkànnì ń ṣe eré ṣẹlẹ̀ lé yẹn pé kò gbọ́dọ̀ ṣeré mọ́ nítorí pé ó ti lọ pe àwọn ẹgbẹ́ ANTP sí eré sí location. Ìwà burúkú yẹn lọ change ẹ lọ change kẹ́ẹ̀dẹ̀ kẹ́ẹ̀ ronúpìwàdà because ẹgbẹ́ yẹn gan ẹ̀ fi mímọ́ ọkàn ìjà lẹ fi kó jọ àbòsí lẹ fi kó ẹgbẹ́ yẹn jọ. Mo dẹ̀ gbàdúrà kẹgbẹ́ yín kó má túká.
kẹ má sọ pé kíní o òótọ́ ọ̀rọ̀ kò ní kọ́ má sọ òun o èmi ti ń lọ ń tèmi nìyẹn ẹ pè nọ́mbà mi 08022111530 ilẹ̀ wà 3300 ó wà oní 3300 yẹn tó máa fi di ìparí oṣù ó máa di 350 oní 200 yẹn máa di 250 so torí èmi mo sọ pé ká ta fún bí oṣù yìí wá máa fi di August 350 lẹ́ máa ra ilẹ̀ o so clear ìgẹ̀dẹ̀ tún ni mí ẹ pè nọ́mbà mi ó dàárọ̀.